máa lọ nínú tí máa tẹ̀lé o kí ẹ ṣe àkìtìyàn kí fún láṣẹ kí fún máa bọ̀ wọ́n ti púpọ̀ ìtàkùn ní ṣe ẹ̀yìn ọ̀dọ́n lọ́kùnrin àti lóbìnrin gbogbo ìjàkẹ́ yìí gbogbo ń jà ọlọ́run jẹ́ ẹṣu di gbogbo ilé ṣe àrí èrè ẹ̀jẹ̀ bàbá ẹni sì ń wà lérí òyìnbó lónìí ìyẹn ni bàbá ẹni Tinubu ọlọ́run ẹ̀ fún ṣe ọlọ́run ẹ̀ fún ṣe ọlọ́run ẹ̀ tó fún ṣe gbogbo òòṣà orílẹ̀ èdè Yorùbá ẹ̀ fún ṣe ẹ̀ tì lẹ́yìn kábíyèsí mọ́mọ́ ọba màjà. Kábíyèsí nígbà tí mò ń bọ̀ mo fẹ́ wá dúpẹ́ bàbá mi bá ilé akéwì àwọn aràn ní tẹ̀lé mi pé àjọ àbá ti dé sí bàbá lóṣù ẹnìkan gbọ́dọ̀ wá báwọn náà dúpẹ́ àwọn aràn dókítà bàbá mi wá láti wá dúpẹ́ lọ́wọ́ yìí èyí mọ̀ dáwà ó gbọ́dọ̀ rẹ̀ ní tẹ̀lé mi láti wá dúpẹ́ lọ́wọ́ dókítà ẹ ṣeun bàbá ń gbọ́ prof. àlàáfíà ni wọ́n wà lọ́rùn bàbá rí pé kí wọ́n ń ṣe yín ní pẹ̀lẹ́ inú wọn ọba màjà mú bọ̀. wípé ìkan lára gbòógì ọmọ ìwà ní inú wọn dùn pé ẹ̀ẹ́dì ọmọ ń ṣe ẹni ẹ̀ṣẹ̀ wọ́n ní inú àwọn dùn pé ẹ rí pé ìjà ló ń gbè ẹ̀ sì jẹ́ kí ó sọ̀rọ̀ sí òdì ìlú wípé ẹ ti ẹ̀ wá mú ọwọ́ kì í ṣe kìíní kì í ṣe kìíní ẹ sọ wípé mo wà lára àwọn tó sọ pé ọmọ ìlú ògbódò ṣáájú kí ló ṣe bàbá ní kí n ṣe é ní tẹ̀lé wọ́n ní kí n kí wọ́n dẹ̀ wá tó sọ pé kíní ìwà tó ní ṣe ṣiṣẹ́ ẹ̀bá ní àfọwọ́sowọ́pọ̀ gbogbo àwọn ọmọ ọmọ ẹ̀kọ́ àwa rí ẹni tó sọ pé ta ló rán ní iṣẹ́ wọ́n dẹ̀ tó wá ní kí n tún fi àdúgbò yìí kí àbúrò wa ọmọ wa pé ó kú oríire wá ṣe òun nǹkan gbogbo aláwa kú oríire torí tí gbogbo Yorùbá bá tẹnìkan bá wà ní ìgbèkù gbogbo aláwa ní ìgbèkù àtàbà ń tanra wa jẹ lókun ẹ ṣe gan bàbá ní kéèké gan ní dúpẹ́ ẹ ṣe kábíyèsí. ọba màjà. kábíyèsí. ẹkú ìrìn ẹkú ìrìn olú ẹkún ilé ẹkú ìrìn ìgbò làrí lé ní láyé ọ̀yẹ́ ní sẹ́kẹ̀ fọ̀wọ̀. ìdùnnú ẹdúró bí ẹ ṣe ṣe. ẹ ṣeun gbogbo ènìyàn mi ọpẹ́ ni oníkàlà àkọ́kọ́ kún tán ọpẹ́ mi kò tó ojoojúmọ́ la ó máa dúpẹ́ ọpẹ́ máa kò tó ojoojúmọ́ la ó máa yọ̀. ó ní ní ọmú yọ jẹ ọmú yọ yanjú yóò ní gbọ́dọ̀ máa dùn èèyàn lè tọ́ka nípa ní àbúrò náà ẹ̀gbọ́n náà ọmọ náà bàbá náà tó àti mú Sunday police gbàkẹ́lì ìyàwó ẹ̀ lẹ́ẹ̀gba airport Kòtónù Kútọ́nù ẹ̀ fi wá láti gbàkẹ́lì àti mú ó sì jẹ́ òyìn dáadáa wà ẹ̀ dáa nígbà ìkíní ìyá dé ọ̀sẹ̀ oró ọ̀kẹ́dẹ́fọ̀ lè ìjà ìlú ní gbéjà ìlú nǹkan fẹ́ ọmọ Yorùbá bọ́ sórí ìtẹ́ ìjà ìwé ń gbé náà Ọlọ́run sì ṣe olóko gbé wa ká dúpẹ́ lọ́wọ́ yìí kábíyèsí àti gbogbo àwọn títẹ̀ yìí ó ti lé ní yẹ́pù bá ní ṣe ìyá àrí báyìí ọjọ́ ikú ẹ̀kẹ́ ìyá Bádégi kì bá ń kú ikú àjọkú ó dé wọ̀ ẹ̀ pẹ́ fún mi ẹ̀ pẹ́ fún mi ẹ̀ pẹ́ fún mi àkànní ká sì múra ẹni gidi ká máa ṣe àtìlẹ́yìn fún nítorí ìwọ̀n obìnrin náà ó ti gbóyà onígbóyà akíkanjú èèyàn ni àwọn ká máa ṣàtìlẹ́yìn fún nítorí kò sẹ́gi lẹ́yìn ọgbà ilé ẹ̀kọ́ ni
ẹ̀sìn bẹ́ẹ̀ dá fi ẹ̀mẹ̀ yẹ òkèlè ẹ̀mẹ̀ lọ nílò ní padà lọ́wọ́ ẹ̀ṣẹ́gun ọ̀tá ẹ̀ṣẹ́gun ọ̀tá ilé ni o ọ̀tá òde ọ̀tá ara ọ̀tá ẹ̀mí afojúfẹ́ ni bá sọ̀tọ̀ fẹ́ ni aṣọ ni bá dárò ẹ̀ẹ́lẹ́kẹ̀ gbogbo ìjà yìí sì jà a sì jọ nínú jàkẹ́ agbára ọlọ́run àrírọrùn nílẹ̀ Yorùbá ọ̀ká kòdìsẹ́ kọ́ndíṣọ̀n bá lọ mọ̀ kábíyèsí o. Oṣù wálé àtàlùkọ aṣọ funfun Jàlábí ẹ̀mú joyè aṣọ funfun. Oṣù wálé àtàlùkọ aṣọ funfun Jàlábí ẹ̀mú joyè aṣọ funfun. Jàlábí adé àpò fi ṣe àgbẹ̀. Jàlábí adé àpò fi ṣe àgbẹ̀. Èkì ògo yẹyẹ. Ẹ̀ṣẹ̀ kábíyèsí o. Ẹ̀ṣẹ̀ kábíyèsí o. Ẹ̀ṣẹ̀ kábíyèsí orí mẹ́ta o. Ọ̀gá ọ̀tún lórúkọ gbogbo àwọn traditional chiefs ẹ̀kọ́ ẹni omori là ń ṣe oore fún bíbélì ó lẹ́ni ó fi bí sáfó lóore bí kò ní kó nú bí ẹ̀ ẹ̀kọ́ rere là ń rekọ́ lónìí ẹ̀ńgẹ́tì pé Ìgbòho ṣáálé bojú wẹ̀yìn ó ní ọmọ ìwọ̀n ẹjọ́ dúpẹ́ lọ́dọ̀ lórúkọ gbogbo traditional chief kẹ́ sọ̀rọ̀ ìyá ìlú pa sọ̀rọ̀ káàkà ni. Kábíyèsí o. Ẹ̀dí pẹ̀lú ojú ọ̀tá pẹ́lẹ́sẹ̀. Mo kí ìyá ìlú ẹ̀kọ́, mo kí àwọn olóyè ẹ̀kọ́, mo kí àjìmọ́là, mo kí ọba màjà. Mo sì wá ní orúkọ gbogbo ọmọ ìlú ẹ̀kọ́, mo kí ẹ̀gbọ́n wa bàbá wa, àwọn tí wọn ò fẹ́ kí ìran Yorùbá kó tán kú, wọ́n fẹ́ kí ìran Yorùbá kó sì wà nípò ẹ̀. Àwọn tí wọ́n ṣetán láti fi ara wọn sílẹ̀ fún òmìnira ilẹ̀ Yorùbá lágbára Ọlọ́run ní ìdíkẹ́ débì agbára tí wọ́n máa kọ́ agbára ni. Àṣìlẹ̀ ilẹ̀ ìrírí o lágbára Ọlọ́run ibi tẹ́ ń kó wa lọ yìí a máa débẹ̀. Gbogbo àwọn tí ó ti wà ṣáájú yín wọ́n jẹ́ òòṣà wọ́n máa fi lẹ́yìn. Ní ṣíṣe. Ó lè fẹ́ máa ṣe báyìí ṣùgbọ́n kò sí nǹkan tó ń dáa náà ó kọ́kọ́ máa le lágbára Ọlọ́run gbogbo ìròyìn yẹn Ọlọ́run máa mú wa sí ìmúṣẹ. Lórúkọ gbogbo inú wájú láti rí ní ìlú mẹ́kọ̀ọ́ nífà a ò gbọ́pẹ́ bọ̀ ni ká pé agbọ́pẹ́ bọ̀ ni mo rò pé lágbàá tí mo mẹ́kọ̀ọ́ làwọn èrò tí máa pọ́n nù lórí ọkọ̀ yín kò sọ mo mẹ́kọ̀ọ́ àbọ̀wọ̀n lè bá kan lálẹ́ òun gbọ́ Sunday ìgbà Ó ṣà ẹ̀kọ́ ọgbà Fúlàní. inú wájú láti fi ojú kàn agbègbè wà yìí ó ti ẹ̀wà pàápàá jù láwọn tí èyí dà fún torí àwọn ọ̀yà ẹ̀kọ́ tẹ́yìn dà fún a wà nínú àwọn tí ó jẹ́ preliminary phase tí àwọn Fúlàní dá láàbùjù ṣùgbọ́n Ọlọ́run tó ti ń ṣíwájú ní kò ní fẹ́ sílẹ̀. Gbogbo ìtẹ́ bá fẹ́ Ọlọ́run bá ń fọwọ́ sí. Èyí tí ò bá dáa tẹ́ ẹ bá fẹ́ kì í ṣe é ṣe lágbára Ọlọ́run. Lórúkọ kábíyèsí àti gbogbo olóyè ìlú Ìmẹ̀kọ àtòkò à ń kí káàbọ̀ sí ìlú Ìmẹ̀kọ. Lẹ́ni tẹ wáyé ẹ̀yin náà máa rí ibi tó bá tiẹ̀ ti mọ̀ kí máa wá sí ìlú Ìmẹ̀kọ ti pẹ́. Torí gbogbo èyí tí ò ṣeé ṣe ó ti ṣeé ṣe lẹ́nu. Àwọn tó ní ìlú yìí ti fọwọ́ sí. Èyí máa lọ láyọ̀ máa bọ̀ láyọ̀. Gbogbo àwọn olóyè àti kábíyèsí àti gbogbo ọmọ ìlú Ìmẹ̀kọ àkíkà. Kábíyèsí. Ìyá ìlú mọ́ dúró bọ́ òwúrẹ́ ìrètí ẹ̀ àṣà ìgbà. Bọ́ òwúrẹ́ ìrètí ẹ̀ àṣà ìgbà. Àtòtò abẹ́nu orí ìwé ìbọ̀kọ̀ ìrètí ẹ̀ àṣà ìgbà.
88 years now. Ọmọ 88 years. Olórí a máa ṣiṣẹ́ ìlú. Mo kí Ọlọ́run bẹ́ẹ̀ Ọlọ́run tó ní káwà bílẹ̀nì. Ọlọ́run tó ti sọ pé kí ọmọ wa Sunday Ìgbòho pé kó wà láyé ó wà láàyè ó tún wà láàyè ó wà láàyè ó wà láàyè that is living ó tún wà láàyè torí ààyè ló wà báyìí Láyé rere. ní ààyè rere so Olúwa ẹ ṣé o kábíyèsí bàbá Ẹ̀wúre ni. lágbára Ọlọ́run lágbára Oòduà lágbára alálẹ̀ mẹ̀kọ́ lágbára alákẹ́tù olíkúẹ́pẹ́ Ìyábọ̀ kọlọ̀ akaba ìdènà àìtàn ńlá lágbára odò Ògún odò Òṣù àrò ilé àbọ̀ àbà ọ̀bẹjọ́ lóyìnmú lóyìnwẹ̀ Dúró kun bẹ̀rẹ̀ kun. dúró fún bẹ̀rẹ̀ fún àti ọmọdé gbogbo yìí wà ní agbègbè ògbèlè lágbára lálẹ́ lágbára bàbá yàkí ẹ̀kọ́ alábàjá òkèà jẹjẹ kan tó ń kótó mi bẹ́ẹ̀ ni tí kò ní kú nírèwé rẹ̀. Àṣẹ. ẹ ṣẹ́gun ọ̀tá. Àṣẹ. ẹ̀rẹ́yìn òdì. àṣẹ́gun ọ̀tá. Àṣẹ. àrẹ gbogbo ẹni ní torí bí kò hó ṣẹ́gun gbogbo ẹni là ṣẹ́gun ọ̀rọ̀ ìyàkẹ́ ẹ̀ pọ̀ àmọ́ Ọlọ́run bá ní pọ̀. gẹ́gẹ́ pa ọmọ ìní wí láìpẹ́ ẹ̀yìn ìjà Fúlàní èyí ń bára àwọn ìjà tó ráwà kò sábọ̀ nípàdé lórí adé lóko kámó lóko wọn só lóko fẹ́dà màálùú sí àgbo àbà àgbàdo àbà iṣu ebi ẹ̀ lóde yìí o Ọlọ́run ẹ̀kọ́ nìyó Ọlọ́run bá ní ṣẹ́gun inflation. Mo kí gbogbo yín pátápátá kíní kan wá dùn mí òjijì yìí òde ọmọ ṣe o obìnrin bẹ́ẹ̀ mú fọ̀dọ̀ òtútù gùtù obìnrin wà nílẹ̀ obìnrin ò dà lísì ẹ̀yin ọ̀dọ́ ẹni ṣáà ìkò lóbìnrin ni. Ọpẹ́ ni ọmọ wa ó wá dúpẹ́ lénìí rẹ̀ gbogbo wa náà á sì tún dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tọrọ Ọlọ́run àtúbọ̀ ṣe gbogbo bí tá a fẹ́ dé Ọlọ́run àbára gbé ṣe bá a ṣe fẹ́ bẹ́ẹ̀ ló máa rí lágbára Ọlọ́run kò ní pẹ́ kò ní jìnnà Yorùbá ṣẹ́gun àní àrá sán atẹ́gùn fẹ́ ìjìjà kò gbé wa lọ ká dúpẹ́ ó yẹ ká dúpẹ́ àrá sán atẹ́gùn fẹ́ ìjìjà kò gbé wa lọ ẹ̀yin security officer tiwa ọ̀gá ẹ má bínú a gbọ́dọ̀ fi yín sẹ́yìn lórí ààbò òru a bá mú ọmọ Ọlọ́run kúrò ọwọ́ yín ló wà ẹ ṣé ẹ kú iṣẹ́ wa takuntakun Ọlọ́run á fún yín ṣe Ọlọ́run á sì ṣọ́lé tí iná dé lágbára Ọlọ́run ọkọ̀ ọba ò ní ṣàyín lẹ́sẹ̀ ìgbà tó bá yá yín tẹ́ fẹ́ fi iṣẹ́ sílẹ̀ ẹ máa fi ilẹ̀ pẹ̀lú rọrùn ẹ sì jèrè iṣẹ́ yín ẹ jèrè àwọn ọmọ yín àtàyà yín bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ̀yin ọmọlẹ́yìn wọn o gbogbo ẹni ìyá àwọn àbí lónìí ẹ dáa fún yín o àdélẹ̀ ìlérí lágbára kábíyèsí onímẹ̀kọ àdìmúlà kú ètò Ọlọ́run ẹ̀dá ẹ̀sìn ẹ̀ẹ́dàgbà ẹ̀ẹ́dàrúgbó oníwẹ̀ o bí kò sì ní ṣàárẹ̀ gbogbo yín ẹ̀ka ṣàárẹ̀ o ilé ẹlẹ́jẹ̀ o ẹ̀yin obìnrin ni ìyá tẹ̀lé owó ẹ̀dá fún yín o láti fún yín ẹ̀dùn ẹ̀kẹ́ kára yín sí ẹ̀kẹ́ fọmú kí ẹ̀kẹ́ fọkọ̀ jẹ́ o tó kábíyèsí o. Ẹsẹ̀ lú kò kì í tọ́, ẹ̀yin lọ ní bàtà òkì náà.
ilẹ̀ ìlú yà á gbè yìí. Ọwọ́ ẹ̀ kò ní tó ká lọ. Ayé lẹ́yẹ̀ lóru ẹ̀ẹ́gẹ́. Ọbẹ̀ ẹyẹ ló borí kí wọ́n lóru Olóde àwòrò. Àlàbí pẹ̀pẹ̀ yẹ ọ̀rẹ́ ìsàmù. Ẹyẹ lẹ́yẹ̀ lóru ilẹ̀ ẹ̀ẹ́gẹ́. Ọbẹ̀ ẹyẹ ló borí kí wọ́n Olóde àwòrò. Àlàbí pẹ̀pẹ̀ yẹ ojú ire ló ń fi wó lẹ́kẹ̀ lẹ́yẹlẹ́yẹ báyìí ló fi gé mo ti fẹyẹlé borí fẹyẹlé fi sàbọ̀ ẹyẹ lọ́rọ̀ ẹ máa rí agbára Elédùmarè lójú ọmọdé ayé ọ̀rọ̀ ẹ dẹ̀yẹ lójú àgbà ayé ọ̀rọ̀ ẹ dẹ̀yẹ lójú ọkùnrin ayé ọ̀rọ̀ ẹ dẹ̀yẹ lójú obìnrin ayé ọ̀rọ̀ ẹ dẹ̀yẹ lóòlùsùn ọ̀rọ̀ ẹ dẹ̀yẹ lókùnkùn ọ̀rọ̀ ẹ dẹ̀yẹ dídájí ọ̀rọ̀ ẹ dẹ̀yẹ lọ́gànjọ́ ọ̀rọ̀ ẹ dẹ̀yẹ níyàlẹ̀ta ọ̀rọ̀ ẹ dẹ̀yẹ láàárọ̀ kùtù ọ̀rọ̀ ẹ dẹ̀yẹ afẹ́fẹ́ àríwá ẹgbẹ́ ẹ̀yẹ sí ẹ lára afẹ́fẹ́ gúúsù ẹ̀fẹ̀ yẹ kù ẹ afẹ́fẹ́ ìyọ̀ oòrùn ẹ̀fẹ̀ yẹ bù ẹ afẹ́fẹ́ ìwọ̀ oòrùn ẹ̀fẹ̀ yẹ bù ẹ ẹ yóò bá ẹlídẹ́gbẹ́nẹ̀ ní ṣàpọ̀nà ìbẹ̀lẹ́gbù ẹ. Ọlọ́run ayọ̀ Ọlọ́run ẹ̀bùn ẹ̀jẹ̀gbẹ̀ bọ́ọ̀lù yọnu sí ni ayé kì í bínú ẹ̀yìn ìran erí ní pàṣẹ ara ìran òkè ní pàṣẹ ilẹ̀ ìran ọ̀run báyìí ní pàṣẹ ilé ayé ògbó Ọlọ́run ẹ̀yọ́nú ọ̀run ọba ọ̀run ẹ̀bùn ẹ̀jẹ̀gbẹ̀ láti ní ọ̀dà tẹlẹsẹ̀ ẹ̀yọ́nú ọba ọ̀run máa jẹ́ fi bẹ́ẹ̀ ni o agbára Elédùmarè ipò ní mú ìbànújẹ́ lórí ọ̀run ipò ní mú ìbànújẹ́ lórí ayé lórí gbogbo àwọn afẹ́nifẹ́re ẹ̀ka mú ìbànújẹ́ bá àlẹ́ ẹni ó sì ti rí bá láṣẹ òdáyé láṣẹ òlọrin láṣẹ Elédùmarè ètò ilẹ̀ ti gbé yàrá. Ẹnu awo nìkan, ẹnu awo láṣẹ. Ọ̀gbẹ̀rí òun ó pẹ̀lú ọba wà láṣẹ wà òyì ẹ̀rí ọgbọ̀n tí gbọ́. Onímọ̀ ẹ̀kọ́ bẹ̀rẹ̀ lọ́rọ̀ tí rọ̀ ọmọ. Èyí ẹ̀rí fún olóyè yẹn kò níyẹ̀ o. Ìgbé ẹkú ló máa kú. Onítọ̀hún bí ìgbà ọmọ kò ní kú kọ́. Sàgbàrà bẹ́ẹ̀ni ẹ̀ ni mò ń sìn. Olóyè má finú àwọn. Ìfinú wọ́n ṣe léṣù lẹ́yìn ẹ̀ o. Ìgbòho tó bá wá finú wọn kí lóró wọn lè ṣe. Àwọn òbí lẹ jẹ́ lọ́lẹ̀ lẹ́lẹ̀ o. Má finú ọmọ aráyé ìgbòho ẹni má finú ọmọ aráyé ìgbòho. Ìgbòho ẹni tó yẹ kó bọ́ ìgbòho wọn ti gbọ́. Lẹ́yìn àkọlé àbùkù tó má finú ọmọ aráyé ìgbòho. Ẹ ṣe ó yẹ ká fọhùn a kì í pa ohùn mọ́ agogo lẹ́nu. Area commander mo dúpẹ́ o àwọn ọmọ ìlú mẹ́kọ̀ tó wà ní orílẹ̀-èdè Benin Àdìmúlà onímẹ̀kọ́ ni gbogbo ilẹ̀ mẹ́kọ́ tí lè tó and báwo ránkì òun di kọ́sítọ́ọ̀mù Benin NDC bí kìsà òun lè nọmba 2 ajé nọmba 3 ẹ̀yọ́ onídòkó ọba màdà
ìwọ̀n ẹ̀ ń pè ní Inspector General of Police Nigeria, retired, the most senior officer. He retired about 2 years ago. So, ẹ get me. So àwọn ọmọ mi kọ́ àwọn nìyẹn. Ilẹ̀ tá a wà yìí, Alákétu ní pàṣẹ nígbà àtijọ́. Òun ló lórí gbogbo wa. Ìtẹ́ tí mo jókòó yìí lóṣù kejì nílẹ̀ gbogbo Kétu. Ìjókòó tí mo ń jókòó yìí, representation èyí tí mo ń sọ yìí, tó á jẹ́ pé Nàìjíríà l'Alákétu wà ẹnu mi ò gbà. Ṣùgbọ́n èyí tí mo ń sọ yìí, mo ń ṣojú Alákétu sọ ni. Torí ẹ ṣe kábíyèsí. Bí wọ́n bá sọ ọba aládé nílẹ̀ Yorùbá, àkọ́bí Oòduà ni o, ìgbẹ̀yìn Oòduà ni o, gbogbo alamọ̀ ìpè Aláàfin Ọ̀yọ́ ni àbígbẹ̀yìn ọ̀kan bí. Olóògùn sọ pé òun làkọ́bí, Alákétu ń sọ pé òun làkọ́bí, ìyẹn ò yé mi. Ṣùgbọ́n ọba tó jogún adé nú ọmọ Oòduà, Alákétu ló jogún adé. Kábíyèsí o. Ẹ̀yin tẹ́ láti ìdí bẹ́ẹ̀ máa dádé. Nígbà ọba Adéyẹmí wà láyé, ilẹ̀ l'Aláàfin jogún. Ṣùgbọ́n adé, òun mo fi sọ fáwọn Ọ̀yọ́ Mèsì pé ẹ fẹ́ lọ witness coronation Alákétu ni. Ọba tó jogún adé l'Alákétu ẹnìkan ìdè ládé. Àfẹnẹ dádé fún. So ibi tá a wà yìí, ibi tó ń jẹ́ Mẹ̀kọ yìí, ibi Kétu kọ́kọ́ dé sí ni. Ẹran ètùtù tí wọ́n ní wọ́n á rí fi ṣe ètùtù tí wọ́n ò rí ń bí ni wọ́n ṣí kúrò ń bí. Àwa ọmọ ìyá àpò ibi là ń jẹ́ Mẹ̀kọ lónìí. Torí ẹ̀ ní Alákétu á bá jọba, á wá ṣètùtù bíbí náà. Alákétu tó dádé. So ẹnu bàbá mi Alákétu mo fi ń sọ nǹkan tí mo sọ. Kábíyèsí sà. Mo kí gbogbo ẹ̀yin ọmọ wa tẹ́ wá lágbára náà àní ṣìrìn àní lọ àjà náà dé gbogbo ọmọ tí àkàrà bá kó wọlé gbogbo wọn ló ń kó padà sílé gbogbo apápátá la máa dá sílé láti màá fẹ́ kẹ́ ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ bàbá wa Alákétu ní ìgbà tí àwọn bàbá wa nílẹ̀ kan kábíyèsí ní ìgbà tá a wá ṣe rálì bí báyìí àwọn kan wọ́n gbógun tiwa lókè náà yẹn kódà ẹnìyẹn tí wọ́n bá pàdé wa ń bẹ̀ tó ti sọ̀rọ̀ sùúrù kankan àfi bá a ṣe débẹ̀ tó gbógun tiwa tó ọ̀la tó jẹ gbogbo àwọn èèyàn ẹ̀ tó jẹ wọ́n sí wa á lọ lára wọ́n sọ fún wa nílára pé ẹ má gba abẹ ẹbí omi ní mo ní kí ni ibẹ̀ náà gbà kó sí tó ṣàwọn ọmọdé mi so lọ́rọ̀ kan agba abẹ ó sì kó gbogbo àwọn ọ́fíìsì ó kó sọ̀rọ̀ dìbò ṣùgbọ́n ó gbà wípé ọmọ Ìgbòho ni gbogbo yín ó gbà wípé gbogbo yín pápátá lè nífẹ̀ẹ́ orílẹ̀-èdè wa ó bá wa jà àwa náà dojú kọ wọ́n sá fún wa o wọ́n sá fún ọmọ kékeré òun ló fọ́ etí ẹ̀ tó ní bàbá gbogbo kan tó wà lára yín ó ti domi láti ìlú nígbà tó gbógun tì wá kí n bá fàágùn ní pọ̀ wọ́n kọlù wá náà kọlù wọ́n á padà lọ́lé bàbá wa Onímẹ̀kọ ló bá tún wọ́n wá ránṣẹ́ pè wá ká wá àwọn fẹ́ parí ìjà fún wa. ẹ ṣe kábíyèsí. Bàbá dúró tì wá wọ́n parí ìjà wọ́n sọ fún wa lápé ṣé màmá yìí màmá wa tó dókòó ṣé ó tẹ̀lé wọn wá wọ́n ní bẹ́ẹ̀ ni ó jẹ́ ní màmá yìí dẹ̀ bẹ́ẹ̀ sọ ó ní bẹ́ẹ̀ ni ó yá wọn ní kó dọ̀bálẹ̀ ó fẹ́ lò tó wákàtí méjì lórí ìdọ̀bálẹ̀ kábíyèsí wa sọ fún pé ó ní gbogbo fọ́tò tó wà ní ọ́fíìsì ẹ̀ fún ìpolówó gbogbo ẹ̀dá ó lóun fẹ́ rí ẹ tún ṣe kábíyèsí. Kábíyèsí o. bàbá kí wa wọ́n ṣàdúrà fún ájọ́ náà tó mo fẹ́ kẹ́ bá wa dúpẹ́ lọ́wọ́ wọn kábíyèsí. ẹ ṣe kábíyèsí ní ààrẹ kábíyèsí. Dúpẹ́ lọ́wọ́ olùdúpẹ́ ìyá mi. Ṣé ní nǹkan tí mo fẹ́ sọ fún wa ni pé èèyàn Ọlọ́run máa ń dá wa unique gẹ́gẹ́ bí olóyè Ìgbòho ṣe sọ pé nǹkan tóun wí tóun sọ lórí ọ̀rọ̀ ibi ìyàn number one alájà kan ìyàwó ọlọ́pàá ìyàwó ACP ṣé CP ìyàwó Ọlátúnjí Àdìsá ọmọ wa ni ọmọ ìlú ìlú Ọlátúnjí Àdìsá ìyàwó ẹ̀ ni wọ́n pa ní Igbó Ọ̀rà yẹn ìyàwó ẹ̀ alájà lára àwọn ìjà tí bàbá yìí ń gbé nìyẹn mo dé lọ́dọ̀ Ọlátúnjí Àdìsá ńgbà tó wá sí Mẹ̀kọ
tí wọ́n mú wá sí Mẹ̀kọ́ lẹ́yìn ìgbà tí wọ́n á sin òkú ìyàwó ẹ̀ yẹn mo débẹ̀ báyìí mo ń wòye pé ńbo lọkùnrin ti fẹ́ bẹ̀rẹ̀ máa mójútó àwọn ọmọ ìní travel nìyẹn ńbo ló ti fẹ́ bẹ̀rẹ̀ gbogbo ìjà yẹn ní gbogbo àwọn nǹkan tí Ìgbòho ń sọ nìyẹn pé kò yẹ kí irú eléyìí máa ṣẹlẹ̀ nílẹ̀ wa ní ti olóúnjẹ dé nǹkan tá à ń wí tá à ń sọ òun rèé in fact lórí social media à ń rí kinní kan ń sìn wípé epo tá a fi ń ṣe owó lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ti tà á fógún ọdún àti rówó fi ṣe ìjọba náà nǹkan oúnjẹ tó yẹ ká máa jẹ Ìgbòho a rí ọ̀pọ̀lọpọ̀ wípé iṣẹ́ tó yẹ káwọn àgbàlẹ̀ Yorùbá ṣe òun ni Ọlọ́run ń lò yìí fún òní kìí ṣe ọjọ́ ọ̀rọ̀ ẹ̀ńgẹ́tì mi òní kìí ṣe ọjọ́ ọ̀rọ̀ bàbá wa ọmọ wa tó wà ní ipò ààrẹ báyìí gbogbo nǹkan tẹ́ ń sọ wọ̀nyí gbogbo ẹ̀ làwọn náà ti wá rí nǹkan tí ọmọdé yìí ń sọ òun gbogbo ẹ̀ òun nìyí àti jẹun sìn ó ti dọ̀kan gbogbo àti jẹun gẹ́gẹ́ sọ pé ṣé bí ẹ má pa àwọn àgbẹ̀ ti sákò lóko àti dá wọn padà ń sìn ọgbọ̀ngbọ́n ló dà èèyàn lèmi fi ń sọ fún ìjọba pé ibi abáadé yìí ìjọba àpapọ̀ tó ń ṣiṣẹ́ ètò Federal Ministry of Agriculture kí wọ́n wá gba ilẹ̀ bíi 2,000 acres ní rural local government kankan kí wọ́n fi ṣe food production and agro-processing center kó tó dọdún méjì ọdún mẹ́ta àbọ̀lọ́wọ́ ìyàn ti dé ṣé ìmọ̀ pé mo ń sọ ní mẹ́pẹ́ pé ìyàn dé ó dé sí ìmẹ̀kọ́ tá a pè láàárọ̀ kó táwọn èèyàn ń tabẹ́kúta wá tí wọ́n bá ti jẹ àmàlà ayọ̀ kan ṣo wọn ló ń jẹ́ pọ̀ nílùú yẹn àmàlà èlò àmàlà 5 naira nísìnyí kò sámàlà 50 naira nílẹ̀ tó mọ̀ 200 yẹn kẹ́ tó mọ̀ pé ẹ̀jẹ̀ márùn-ún ẹ̀ 1,000. You see now bó ṣe dà nìyẹn gbogbo kínní òun ni mo wá ń rọ gbogbo àwa ọmọ káàrọ̀ jíire ní agbára Ọlọ́run lágbára Elédùmarè ara ilé wa ò ní ṣubú o a ò ní ṣubú lójú ààrẹ mi lágbára Elédùmarè mò ń rọ̀ wá bí a ní òbẹ lọ́run kára lé mi ṣubú àmọ́ tó bá jẹ́ pé àwọn kan bá wà wọ́n fẹ́ ti ara lé mi ṣubú tó bá wẹ̀yìn kò ní rí kó jẹ́ mi máa kó lẹ́sẹ̀ kò ní rí pé mi máa kó lẹ́sẹ̀ ìyẹn ló ń dífá fún ìjọba tó wà lóde yìí tó bá wẹ̀yìn kó má já wà láàkó lẹ́sẹ̀ ìgbà kan bí ẹ̀mí Ọlọ́run ṣe máa ń kọ sí mi ìwà kan tẹ́mi náà mọ̀ pé kò dáa tí mo tún hùwà yẹn mo wá lọ tọ́ílẹ̀tì wọ́n ní Ọlọ́run mo tún ti ṣe àìdá tí mo máa ń ṣe ẹ̀mí yẹn wá ní sí mi pé ní Ọlọ́run ẹ má kọ̀ mí sílẹ̀ ẹ̀mí yẹn wá sọ fún mi pé ṣé bábí amọ́ bá wọṣọ fọ́mọ tán tó tún ṣe tó sọ ọ́ sókè tó sọ ọ́ sẹ́yìn tó fẹ́ jáde tọmọ yẹn bá yàgbé tàbí tó tọ̀ sára tàbí tó bì ṣé ìyá ọmọ yẹn á gbé ọmọ yẹn sọ̀rọ̀ kò sí abiyamọ tí ṣe irú ẹ̀ á tún mú ọmọ yẹn á tún ṣe á wẹ̀ fún á tún sọ sẹ́yìn àwọn ọmọ kóòtù ojíire ẹ jẹ́ ká ṣiṣẹ́ abiyamọ tí kò sí nǹkan tó wù kó ṣẹlẹ̀ látọwọ́ ọmọ ẹ̀ tá a jẹ́ kí ni ká gbé ọmọ yẹn sọ̀rọ̀ á tún ṣe ẹ jẹ́ ká hùwà abiyamọ mo sọ̀rọ̀ kan lénìí mo ní Ìgbòho ọkọ ẹnìkan ni ọmọ ẹnìkan ni bàbá ẹnìkan ni ẹbí ẹnìkan ni ẹ̀gbọ́n ẹnìkan ni àbúrò ẹnìkan ni alágbẹ́kẹ̀lé ẹnìkan ni kì í ṣe ẹ̀rù ikú ló ń bà mí bíi pé àwọn tí kú mi lè fìyà jẹ ẹ̀ńgẹ́tì ẹ̀rù tó ń bà mí nìyẹn torí ẹ̀ ní pé ẹ̀yin ọ̀dọ́ ọ̀pọ̀lọpọ̀ wa ní tí Ìgbòho bá ṣe gbé nǹkan kalẹ̀ àá tún lọ yà bátà ní ẹ̀dá mi
ká má jẹ́ kó rí bẹ́ẹ̀ ká má jẹ́ kó ṣe kí ni o kó rí bẹ́ẹ̀ ká má jẹ́ kó rí bẹ́ẹ̀ ká má jẹ́ kó rí bẹ́ẹ̀ ìbò olóde kò síjà ìbò olóde kò síta àwọn míì tó ti níra wọn lọ́kàn tí gbogbo bá lọ sí nǹkan tó bá kú ilẹ̀ tán á di bíi pé wọ́n ṣe rọ àwọn mú gbà mo fẹ́ wọlé lẹ́ẹ̀kan ò jẹ́ kí n wọlé àìdá sì bẹ̀rẹ̀ nìyẹn ra ní kí ló bá jà ìtorí ìbò wa ẹ má jẹ́ ká ba orúkọ rere tọ́lọ́run ti fún ẹ nìyí jẹ́ ẹ jọ̀ọ́ ẹ torí Ọlọ́run ẹ má jẹ́ ká bà á jẹ́ ohun tó dá ń fẹ́ àdúrà nǹkan tẹ́ rí yẹn gbogbo wa ti rí o ó ti bẹ̀ sí hàn fún gbogbo ayé o ó ti bẹ̀ sí hàn fún gbogbo ayé ẹ̀ ń gẹ̀tì mi ìtorí ẹ̀ ni mo fi ń gbà wá níyànjú pé ẹ̀yin ọmọ kóòtù jíire àwọn tó gbé epo Nàìjíríà tà fún 20 ọdún tí wọ́n ti gbowó ẹ̀ tí ò sí owó kan tí wọ́n lè fi ṣèjọba mọ́ wọ́n sì gbọ́dọ̀ fowó ṣèjọba tó wá di pé wọ́n gbọ́dọ̀ ó di fọ́ọ̀sì kí wọ́n rówó gbà fi ṣèjọba tó wá lè kókó wa mọ́ra àwọn wọ̀nyẹn nígbà tí àwọn ọ̀dọ́ wọn ò dìde pé wọn ò mọ̀ ṣe ìgbà tiwa ní nílẹ̀ kóòtù jíire ẹ jẹ́ ká mo ní bá bí amọ́ bá kan ọmọ bọ́mọ yẹn yàgbẹ́dà tó tọ̀ ọ̀ríjìnà abiyamọ á tún ọmọ yẹn ṣe á tún sọ sẹ́yìn là á máa wá ṣe consultation wípé báwo la ṣe fẹ́ gbé tiwa gbà ọ̀nà wo la fẹ́ gbé ọ̀rọ̀ wa gbà ìran tẹ́ ẹ ní fúnlẹ̀ Yorùbá ìran yẹn ní agbára Ọlọ́run ìran ìdẹ̀ra ìran kára tù wá ìran káwọn èèyàn wa má jìyà dáàsọ ẹ ò lè jìyà láyé agbára Elédùmarè torí ẹnìkan ṣo tó lè sọ pé if I die I die tí n bá kú mo kú nìyẹn torí àwọn èèyàn mi Ẹlẹ́dàá gbogbo wa ò jẹ́ kẹ́ jìyà láyé ní agbára Ọlọ́run bí wọ́n gbé omi gbóná kalẹ̀ tẹ̀yìn àfi kí wọ́n bọ̀ báyà di tútù bẹ́ẹ̀ láàrin o agbára ẹ̀yọ́nú ọba ọ̀run àti ìjẹ́ fún yín ẹ̀yọ́nú a máa jẹ́ fún yín ẹ̀yọ́nú a máa jẹ́ fún yín ẹ̀yọ́nú a máa jẹ́ fún yín ní agbára Ọlọ́run ní agbára Elédùmarè mo ti káàṣì ọ̀pọ̀lọpọ̀ fíṣàn yín àti káàṣì ẹ̀ èyí tèmi náà sọ mo ti sọ fún ọ̀gá oníṣẹ́ ìjọba kan lẹ́nu nínú tó ló ń jẹ yẹn tí mo fẹ́ sọ fún ìjọba mo ti sọ fún wọn wípé àṣìṣe báyìí ní àkótán ìjọba bàbá wa Tinubu gẹ́gẹ́ bí olóyè mi Àdìmúlà ṣe àdúrà ẹ̀yin ọmọ kóòtù ojúire ẹ jẹ́ ká mọ ọgbọ́n tá a fi ṣe ilé wa ò ní dahoro bọ́kọ̀ rògùn bórọ̀sà elébùté náà là á darí lé ẹ jẹ́ ká wo ọgbọ́n tá a fi ṣe kó má jẹ́ látọ̀dọ̀ wa là á ti tú sí hòhò ẹ̀ńgẹ̀tì mi aráalé mi kábùkù lánàá olúwẹ̀ olójútì ni torí nígbà tó ti jára alé ẹ nìyẹn bí wọ́n bá bẹ̀rẹ̀ sí kì á kàn ẹ̀ torí ẹ̀ òun mo fi ń rọ̀ wá bàbá wa Ìgbòho lágbára Ọlọ́run ẹ jù báyìí lọ ẹ jù Ọlọ́run ti fi ẹ ṣe bàbá èèyàn kọ́ ní í ṣe àwọn ìyá àgbà wọ̀nyí àwọn bàbá àgbà yẹ́bẹ̀ rí lórí wọ́n gbà fọlọ́run nígbà Ọlọ́run lè lòun ti ṣe bàbá nílẹ̀ kan wọ́n ṣe kí ni wọ́n gbà fọlọ́run àìgbà fọlọ́run ní dá wàhálà lẹ̀ Ọlọ́run bá ti fa ẹnìkan ṣáájú ó ṣáájú nìyẹn gbogbo ẹ̀yin agbófinró tẹ́ wà ń bí lèmi area commander ọ̀gá DSS ẹ̀yin ọ̀gá sójà Ìgbòho wa dúpẹ́ ni o àlàáfíà ni Ìgbòho ń bá kiri o DPO àlàáfíà Ìgbòho mọ́ọ́rẹ́ ni o Ìgbòho wa dúpẹ́ ni o ọ̀gá civil defence Ìgbòho wa dúpẹ́ ni o Ìgbòho mọ́ọ́rẹ́ ni o pé ẹ ò jẹ́ gbégbé mi ó gbé sóko ẹ ò jẹ́ kí rìndòrìndò mi kó sọnù sájò ọpẹ́ ni Ìgbòho wa dá ó mọ́ọ́rẹ́ ẹ ti rí bó ṣe débi pé èèyàn kan tó wà humble ni èèyàn kan tó nírẹ̀lẹ̀ ni kéèyàn súnmọ́ èèyàn ní mọ̀rú ẹni tó jẹ́ o ẹ̀ ń gẹ̀tì mi ẹ sì gbọ́ nǹkan tó sọ pé nǹkan tó mú dìde fún ló ń ṣẹlẹ̀ yìí kíyàn nílẹ̀ Yorùbá tó ń jẹ 1000 ó má du ọmọdé mọ́ ẹ̀ ń gẹ̀tì mi torí ìdí èyí àlàáfíà ni Ìgbòho bá wá mo sì rí pé gbogbo wa ti gbọ́ ẹ sì gbọ́ nígbà tó ń sọ wípé nǹkan tó ń sọ sẹ́yìn òun ló wá ṣẹlẹ̀ lórí ìjọba tiwa yìí o nǹkan tó ń sọ sẹ́yìn ọ̀tọ̀ làwọn tó ti gbẹ́ kòtò sílẹ̀ ẹ wá wo nǹkan tó wá ń ṣẹlẹ̀ nísìnyí wọ́n wá sọ pé ìjọba ọmọ Yorùbá ṣé ìjọba ọmọ Yorùbá ni àwọn olóògbé kòtò ọ̀ràn yìí sílẹ̀ ìtorí ẹ̀ ìdí tá a fi péjọ nìyẹn èmi ni Ìgbòho wá kí ìlú Ìmẹ̀kọ ni Ìgbòho wá kí ẹ̀ńgẹ̀tì mi àlàáfíà ló bá wá ayọ̀ ló bá wá ó mọ̀ọ́re wípé a ò gbàgbé tòun nígbà tó ń wà nínú ìpọ́njú a ò gbàgbé tòun Yorùbá ní kì í burúkú kó má kó ẹnìkan mọ́ ni ẹni tá a kù mọ́ ni la ò mọ̀ lágbára Olúwa
ẹ sọ nǹkan tẹ́lẹ̀ kọ́mọ̀dà orí tó sọ peace house iṣẹ́ àmà nìyí. kábíyèsí ọ̀ṣà wọn ní àwọn kan wọn ti kóra wọn jọ ní owódé ọbádá ìdíkà gbọ̀ wá sí àwọn fúlàní wà ń bẹ̀ bẹ́ẹ̀sì wọn wà ń bẹ̀ gan pé wọ́n ti ń lọ àtàkì wọn area commander ayé tòrò ló pé area commander wa nísìn pé kí kábíyèsí kan advice gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ ti ṣe sọ síwájú pé kán má lo influence ti Ìgbòho kán má fi dá wàhálà lẹ̀. Ọlọ́run sì ṣe Ìgbòho ìgbà tí Ìgbòho ń bọ̀ another country ni Ìgbòho bá débi bẹ́ẹ̀ nìkan wàhálà lówó dé Ọbádá fúnra tí wọ́n ní o àwọn ọ̀gá ọlọ́pàá wà ń bí Ìgbòho travel another country Ìgbòho gbá dọ́dọ̀ mi látọ̀dọ̀ Alákétu dọ́dọ̀ Onímẹ̀kọ Alákétu wà ń bẹ̀rẹ̀ republic dọ́dọ̀ Onímẹ̀kọ Ìgbòho bọ́nà Abẹ́òkúta wá bẹ́ẹ̀ nìkan bá lọ dúró Sówódé lọ́nà Abẹ́òkúta tó ń fa problem pẹ̀lú àwọn Fúlàní kan fún ara wọn àwọn ọlọ́pàá kò ṣiṣẹ́ wọn níbẹ̀ o Ìgbòho bá ti wàhálà wá dúpẹ́ ni o ó wá more ni lágbára Ọlọ́run amóore fóun náà lágbára orí ẹ̀ ò ní gbà bọ̀dì lágbára Elédùmarè Bíbélì ní ẹni bá fi ibi san fólóore bí òní kò ní ilé ẹ̀ aláwọn ìmoore ìwọ̀nba yìí tó yọ sí wá sẹ́ ipò nírẹ̀lẹ̀ pẹ̀lú bọ́lọ́run ṣe pòkìkí ẹ̀ tó àti láwọn èèyàn tí wọn ò tó báyìí tí wọ́n bá déwájú irú wa gàǹtà báyìí ni wọ́n á ṣe gàǹtà báyìí ni wọ́n á ṣe á sì máa wọ́n nìyàn orí adé á gbè ẹ́ orí adé Alákétu á gbè ẹ́ orí adé Ọ̀kànbí á gbè ẹ́ orí adé Odùduwà á gbè ẹ́ Ọlọ́run Olódùmarè á gbè ẹ́ bẹ́ẹ̀ la rí láti ṣe Elédùmarè ọba ẹ ṣe ìwà délé bá rí àrìnàkóre àkùyà ibi bíbí lọ níwájú ẹ ò ní bá a ó ń bọ̀ lẹ́yìn kò ní bá a yí afẹ́fẹ́ ọ̀tún afẹ́fẹ́ òsì iwájú ẹ̀yìn ire lágbé kò yí o ní tó láṣẹ Elédùmarè kiri. Torí pé mo ní àwọn bàbá tó ní àyà mo dẹ̀ ní àwọn ẹ̀gbọ́n tó yẹ pé akíkanjú ni wọ́n ẹ rí i pé a bá nírò àwọn bàbá wa yìí nílẹ̀ Yorùbá àwọn ọmọ Yorùbá ò ní mọ bẹ̀rù àdẹ̀ ní jáyà ẹ̀yin tẹ́ lọ ń lé Fúlàní kiri ẹni sùúrù nídìí àti lé Fúlàní tó bá mọ̀ pé ṣé ọwọ́ òun ọ̀dà tó gbọ́ pé Sunday Igboho wá kí Onímẹ̀kọ yóò fi lúlẹ̀ fúnra ẹ̀ ní wàhálà kì í ṣe pé ti gbéraga Ọlọ́run máa ń ṣe bẹ́ẹ̀ tí ó da ọmọ kan tí ó kàn ní bẹ́ẹ̀ Ọlọ́run ló dábìí bẹ́ẹ̀ kì í ṣe èèyàn àwọn ẹ̀gbọ́n mi ó lè jọgọ ọlọ́pàá ẹ̀gbọ́n mi ni ọmọ mi dáadáa. Ìgbòho ìwà lọ. Ṣé wàá fẹ́ ká ṣe nǹkan tó yẹ pé àlọ́tàn wọ́n á mọ fi ọ̀rọ̀ tí ò ṣe kan kábíyèsí. Ṣé mo pé tí gómìnà wa gómìnà Ògùn state bàbá Dàpọ̀ Abíọ́dún tí ọba fàyè gbà wá yóò kó sọ́jà àpògbò ẹ̀ sí gbòòrò. Wọ́n ti mọ̀ pé mò ń bọ̀ ń lù yìí látàná. Ẹ̀wọ̀n yẹ àtàrà wa. Wọ́n ti pe kábíyèsí pé Sunday ń bọ̀ ń lù rẹ̀. Ṣé ò ní sí nǹkan kan látàná? Kábíyèsí sí ní ọmọ mi ní ó ń bọ̀ wá kí mi ní. So tí gómìnà ọba fàyè gbà wá tó bá ní kí wọ́n bá wa jà á ní pẹ̀lú ìgbà ẹni tí ó ṣẹ̀. Ọ̀gá tó dúpẹ́ fún pé gómìnà yẹn dáadáa ni àwọn gómìnà kan bẹ tó wò ní kò ń ṣe rí ẹ̀. Tó jẹ́ pé tá a bá sọ̀rọ̀ sí ọ̀tà kò wá ní Yorùbá náà dẹ̀ ni wọ́n. Bọ̀ Dàpọ̀ Abíọ́dún ti pẹ́ láti ìgbà tó dé ogun ti le tí Buhari ti bá mi kó wàhálà. Ó wá sọ̀rọ̀ ń tẹ̀mí ẹ gómìnà yẹn lèmi fi láìkí ẹ̀. Ó ní tá a bá rí yẹn bí Sunday Igboho tó bá lè wá gbà wálẹ̀ lógun state Fúlàní dá wa láàmú ayé ìjọba Buhari tí ò sí máa bá ẹ tó bẹ̀ tí ó sọ̀rọ̀. Kò sí Yorùbá tó bẹ̀ tó lè sọ̀rọ̀ ńgbà ẹ̀. Ọdún mẹ́jọ Buhari ló kò sẹ́ni kankan tó lè ṣe rálì. Torí yóò mú wọn. Kí ni mo sọ tó ní kọ́ lọ parí? Òótọ́ ọlọ́ àwọn Yorùbá kan náà ló tọ́ fọ́ sọ ọ́ pẹ̀lú ẹ̀ tó ń jẹ́ mbẹ́ tó fi jọ ní kọ́jọ lọ parí o. Ṣùgbọ́n tí mo fẹ́ mú jẹ́kẹ́ mọ̀ ni pé ó lè pẹ́ kọ́ mọ́ wọn rákòrò yóò rìn. Yorùbá ní sẹ́mà stand. 100%. Ó lè pẹ́ lọ tí kò ṣe rárá. Àlùbáríkà àwọn tó lọ ń kulẹ̀ lọ. Àlùbáríkà àwọn bàbá wa tá a ní yìí. Ìyá olóko jẹ́ wá lọ fẹ́ Yorùbá lọ́pọ̀ ju Nàìjíríà. Orúkọ tó fi sọ Nàìjíríà sorúkọ Yorùbá. Wọ́n ní rí Nàìjíríà ní. Àwọn bàbá wa rí ẹ̀rí bàbá yìí ṣe ń dá àṣà Yorùbá Yorùbá ṣe ń lọ lẹ́nu wọn. So ẹjọ́ ẹ